wo àṣírí padà tú ṣé mọ̀ wípé tí Ọọ̀ni of Ifẹ̀ bá ti fìyàn jẹ oyè Aláàfin Ọ̀yọ́ náà sọ pé òun náà mú téèyàn bọ́ta náà òun náà tún fèèyàn tiẹ̀ joyè wọ́n wá fẹ́ kẹ́ wá lọ gbọ́n àṣírí tí bàbá yìí tú àwọn tí wọ́n mọ ìtàn tí wọ́n mọ̀ wípé yes nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ lélẹ̀ nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ lélẹ̀ wọ́n fẹ́ kẹ́ wá lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé pé bóyá kó ṣe máa rí lélẹ́yìí ìfún àṣẹ nígbà tí wọ́n sọ mo ní ẹ má jọ jẹ́mi nìkan ni mò ń gbọ́ o ẹ jẹ́ mu wá fẹ́yìn èèyàn mi ẹ̀yin fámìlì mi náà kẹ́yìn náà gbọ́ ẹ wá lè mọ̀ pé yes kí kálukú ṣe kí ni kí kálukú jókòó láàyè ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. tí bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Ọwọ́dé Abímbọ́lá tí wọ́n gba adé tán àwọn ṣàkíyèsí pé àárín àwọn àti Ọ̀ọ̀nìrìṣà àárín wọn ò gúnrégé nǹkan táwa notice ni pé tí Aláàfin bá fìyàn joyè ní èní Ọ̀ọ̀nìrìṣà náà bọ́ta lọ́la wá fìyàn joyè Ọ̀ọ̀nìrìṣà bá fìyàn joyè lẹ́yìn Aláàfin náà á bọ́ta wá fìyàn joyè gẹ́gẹ́ bí ẹ̀yin gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá ìjọ́rò la fẹ́ ṣe lé ìgbà ǹjẹ́ ẹ̀yin fi ojú kan wo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn baládé méjèèjì yìí. ẹ ṣe olótù ṣe rí èmi ò ojú tí mo fi wò ó yàtọ̀ sí gédégédé ntẹ̀yìn wí ṣé mọ̀ wípé bàbá wa kábíyèsí àrólé Oòduà Ọ̀ọ̀nìrìṣà Babátúndé Ògúnwùsì Ọ̀jájá tó fìdí ọ̀tẹ̀ jálẹ̀ kábíyèsí wọ́n ti wà lórí ìtẹ́ kì í ṣe ọdún kan kì í ṣe ọdún méjì kì í dẹ̀ ń ṣe ọdún márùn-ún ó dà kì í ṣe ọdún mẹ́jọ ó ti lọ pé ọdún mẹ́wàá kó tó di wípé Aláàfin tuntun ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé Ẹlẹ́wẹ̀tù kábíyèsí kan tó gbàdé ṣẹ́ẹ̀sì mọ̀ pé tá a bá máa pé ọdún mẹ́wàá lórí ìtẹ́ lẹ́yìn ọdún márùn-ún ètò gbọ́dọ̀ wà fún fífi oyè dá àwọn kan lọ́lá nínú àwọn tí wọ́n bá ti dá sí ètò ìdàgbàsókè àti gbígbèrú ilẹ̀ ibi tá a bá jọba sí. Ọọ̀ni lẹ́yìn ìgbà tí wọ́n joyè olóyè àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mú olóyè àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fi jẹ òun ni ìyálájé ilẹ̀ Oòduà màmá Tóyìn Kọ́ládé oyè kan tó jẹ tó ṣe pàtàkì tó pariwo jù ni ẹ. Now lẹ́yìn ìgbà náà àfi àwọn tó jẹ́ pé oyè constitutional title tí ó jẹ́ pé oyè àjẹbí nìkan ni àwọn oyè tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ ńlé Ifẹ̀ ṣe sì mọ̀ pé àwọn ọba kan wà ńlé Ifẹ̀ tó jẹ́ pé ọba làwọn náà lórúkọ irú àwọn ọba Lọ́ràn ọba Lùfẹ̀ nǹkan nǹkan lọ bẹ́ẹ̀ àwọn ọba Díó lọ bẹ́ẹ̀ kí náà ti ń pè àwọn ọba bẹ́ẹ̀ ni Ọọ̀ni yàn sí ipò so àwọn yẹn ni ìgbìmọ̀ tí wọ́n jẹ́ ilẹ̀kùn mẹ́rìndínlógún tí Olúfẹ̀ ń kàn tí wọ́n ń bá Olúfẹ̀ gbìmọ̀ràn lẹ́yìn ìgbà yẹn wọn ti fi oyè kankan dá ẹnikẹ́ni lọ́lá oyè méjì lèmi lè ṣẹ̀rí sí pé wọ́n lọ bá bàbá wa Ọ̀ọ̀nìrìṣà tí bàbá sọ pé irú oyè bẹ́ẹ̀ kò sí ilẹ̀ Yorùbá àwọn ò lè fìyàn jẹ máyégún gbogbo ilẹ̀ Yorùbá kó tó rí wípé Alhaji K1 Wàsíù Àyìndé olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú kan tó lọ ìgbà tán kọ́kọ́ pètèpèrò láti jẹ oyè yẹn wọ́n lọ sílé Ifẹ̀ àwọn tí wọ́n sì tẹ̀lé wọn lọ sílé Ifẹ̀ alájọṣepọ̀ mi wà nínú àwọn èèyàn náà dáadáa Ìyálọ́jà general MC Musiliu àti àwọn èèyàn kọ̀ọ̀kan náà sin Alhaji lọ ní ọjọ́ yẹn ṣùgbọ́n mo rò pé ìbájáde èsì ni wípé Ọọ̀ni sọ pé kò sírú oyè bẹ́ẹ̀ ńlẹ̀ ọ̀rọ̀ yẹn ó fẹ́ fà á tí àjọṣepọ̀ kò fẹ́ máa fi bẹ́ẹ̀ wáyé láàrin K1 àti Ọọ̀ni K1 lẹ́yìn ìgbà yẹn Ṣínà Pẹ́là ní ó jẹ́ alájọṣepọ̀ tó dáa pẹ̀lú Skimẹ̀ ọmọ Aláàfin then ọmọ Aláàfin àná so tí ó dẹ̀ tún jẹ́ alájọṣepọ̀ pẹ̀lú Ṣadé tí ó jẹ́
ọmọ Aláàfin bákan náà. Then Ààrẹ Kakanfò àwọn náà jẹ́ alájọṣepọ̀ tó dáa tí ó múnádóko pẹ̀lú bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn tá à ń wí. Ṣùgbọ́n tá a bá fi ojú inú wò ó, àsìkò ìgbà yẹn ni Alhaji Wasiu Ayinde K1 the Ultimate náà padà sọ́dọ̀ bàbá Lamidi Deyemi Aláàfin Ọ̀yọ́, tí ó fìdí wípé wọ́n gba àṣẹ gbòǹtẹ̀ láti lè ṣe kí náà ti ń pè, láti lè gba oyè tí wọ́n pè ní máyégún gbogbo ilẹ̀ Yorùbá. Máyégún gbogbo ilẹ̀ Yorùbá tí a sì wí yìí, wọ́n bu ọwọ́ lù ú. Nígbà tí wọ́n bu ọwọ́ lù ú, wọ́n fi oyè yẹn jẹ. Lẹ́yìn ìgbà tí K1 gba oyè yẹn tán, wọ́n ṣe ìwúyè. Ọọ̀ni jẹ́ kán mọ̀ wípé kò sí irú oyè bẹ́ẹ̀. Now, àwọn oyè kan wà tó jẹ́ pé Ilé-Ifẹ̀ nìkan ni àṣẹ ẹ̀ wà. Oyè tó bá ti lè jẹ́ wípé a fẹ́ sọ pé gbogbo ilẹ̀ kóòtù jíire, orí ìtẹ́ Ilé-Ifẹ̀ lágbára àti àṣẹ irú oyè bẹ́ẹ̀ wà. Kábíyèsí Lógún Ọ̀fẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Abíọ́dún Gani Adams Lógún Ọ̀fẹ́, eléyìí kì í ṣe ọ̀rọ̀ àbùkù, ṣùgbọ́n tá a bá sọ gbabẹ̀ kò ní yé àwọn èèyàn. Tí kí K1 tó jẹ máyégún gbogbo ilẹ̀ Yorùbá, ó jẹ Olúọmọ of Lagos, tí àṣẹ ẹ̀ dá dúró lórí Èkó láàrin within Lagos Island ni o. Pàṣọ jẹ Golden Sun Mushin. Òṣùpá náà jẹ oyè kan níjọra tí mi ò lè rántí. Wọ́n gbogbo àwọn oyè tá à ń sọ yìí dúró ní tẹ́rítírì ibi tán jẹ sí. Now, tí wọ́n bá ní àbòkè ìlú Ìbàdàn, wọn ò ní sọ pé àbòkè gbogbo ilẹ̀ Ọ̀yọ́, ìlú Ìbàdàn ni. Tàbá dẹ̀ wo ibi tán ti initiate oyè Ààrẹ Ọ̀nà Kakanfò, Ààfin Ọ̀yọ́ ni. Why tán ṣe initiate ẹ̀? Aláàfin kì í jáde lọ sójú ogun. Aláàfin believe pé kò sí proper record fún àwọn nǹkan tí wọ́n bá kó bọ̀ láti ojú ogun, but Aláàfin gbọ́dọ̀ ní representative. A ní tú àwọn nǹkan kan désàlẹ̀ lórí ọ̀rọ̀ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìdí tí ó bẹ̀ ṣe máa rí bẹ́ẹ̀ ni pé okùn tó so àgbè ló so elégédé. Nǹkan kan so èmi àti Ààrẹ Abíọ́dún Ìbà Gani Adams Lógún Ọ̀fẹ́, nǹkan kan so wá papọ̀ tó jẹ́ bí ìyá. So kò ní jẹ́ kí n tú àwọn nǹkan kan lọ́bẹ̀ kó bà má dàbí pé àbí ọ̀rọ̀ àbùkù. Now, nígbà tí Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá, ọ̀gbẹ́ni tó wà níbàdàn yìí, olóòkọ kan tó ń jẹ́ máa rántí orúkọ ẹ̀, nígbà tí dúkù wà láàrin òun àti Ààrẹ Ọ̀nà Kakanfò, ó là ń gbà yẹn náà oyè báyìí báyìí báyìí, tá a bá jẹ oyè kan bí báyìí kò débi báyìí kò débi báyìí. Ìdí tí mo sọ fún yín pé oyè tá a bá jẹ ní Ilé-Ifẹ̀ nìkan ló so gbogbo ohun tá à ń pè ní ilẹ̀ Oòduà papọ̀. Tá a bá wo ohun tí Ilé-Ifẹ̀ ti fi wà, tá a ti sọ pé wọ́n ń jọba, ó ti lé ní ẹgbẹ̀rún ọdún 5 lọ sí ẹgbẹ̀rún ọdún 6. Ọdún wo ni Ọ̀rọ̀míyàn bẹ̀rẹ̀ ìṣàkóso? Ọdún wo l'Ọ̀rọ̀míyàn bẹ̀rẹ̀ sí ń jagun? Ọdún wo l'Ọ̀rọ̀míyàn bẹ̀rẹ̀ sí ń gbalẹ̀ kiri? Ọdún wo la bẹ̀rẹ̀ sí ní Ọ̀rọ̀míyàn bẹ̀rẹ̀ sí ń tẹ̀lú? Ọdún wo la pín adé fún wọn? Ọdún wo la tó ṣe bẹ̀rẹ̀ sí ń pè wọ́n lọ́ba? Ṣé ẹ̀yin ló kọ́kọ́ dáyé ni àbẹ́díẹ? Now, tá a bá wá sọ pé èèyàn kan ti ń ṣẹ̀mí láti kàbù kéré bóyá bí 200 years, ẹnìkan wá bẹ̀rẹ̀ ṣẹ̀mí ní bí 50 years ago, kó wá sọ pé òun la gba ẹni tó ti ń lo 50 years kóhun tó dáyé.
láàrin èmi àti tábà ní fìgbà kan bọ̀ kan nú ṣẹ́rí pábòsí ni. Ààfin orí ìtẹ́ Odùduwà ni wọ́n ti ń fi ọ̀dọ́ ilé jẹ. Ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá orí ìtẹ́ Ilé Ifẹ̀ ni. Àwọn tó dẹ̀ ń jọ ọ̀dọ́ ilé ní ilẹ̀ Káàárọ̀ Òjíire Rẹ́mọ ni wọ́n. Gbogbo ọ̀dọ́ ilé tó ti ń jẹ o Rẹ́mọ ni wọ́n ti mú wọn. Nígbà tí bàbá Awólọ́wọ̀ ló jẹ ọ̀dọ́ ilé gbẹ̀yìn tí bàbá Awólọ́wọ̀ lọ tó kúrò ló ṣẹ̀ wá yí kan bàbá Adébútú Kẹ̀ṣíntì. Ìyàwó bàbá Awólọ́wọ̀ ló jẹ ìyálóde Oòduà tó jẹ́ ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá. Ìyálóde Ẹ̀gbá dúró lẹ́gbàá. Ẹ rí i pé nígbà tí dúkù wà láàrin bàbá wa ọba Àrẹ̀mú Gbádébọ̀ Kábíyèsí Aláké tó wà lórúgbà nísìn láàrin àwọn àti ìyálóde Ẹ̀gbá Àlàbá lọ́nsìn tí ìjà yẹn bẹ̀rẹ̀. Ìyálóde Ẹ̀gbá padà ń lọ sí Ọ̀yọ́ tó lọ sí Ọ̀yọ́. Ọ̀yọ́ náà tí wá fi jẹ ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá. Ṣẹ̀dẹ̀ rí pé lẹ́yìn ìgbà tó jẹ ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá tán a gbọ́ pé function bì kankan kò lè débì kan kó sọ pé kó dé ààfin kan kó wá sọ fáwọn ìyálóde tó bá ń bẹ̀ pé èmi ni ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá torí kò kí ń ṣe constitutional title. Àwọn kan sọ ń bìbà yín sí pé nǹkan tẹ̀ ń sọ yìí pé ṣe ní ẹ̀rí wà ẹni tí ò bá ti mo máa ń sọ ọmọ orí ìtẹ́ lèmi orí ìtẹ́ náà bí mi sí ọdẹ mo lè sọ àṣà àti ìṣe àti ìṣòro bọ́yọ̀ ọba wàjà bọ́yọ̀ ọba mi máa jẹ orò wo ló sọ di ọba orò wo ló yí padà. Ṣé mọ̀ pé kàtẹ́ tó bọ́ sínú yẹn now ibi tí a ti lè sọ ẹni tó ń sọ̀rọ̀ kó kọ́kọ́ lọ ṣírò 2000 years kúrò nínú existent ìlú kan ní gbogbo ilẹ̀ Káàárọ̀ Òjíire ká tó wá sọ pé Ilé Ifẹ̀ tó ti wà in existence for over 5000 years kó lọ sí ìwé ìtàn kò ní eléyìí nídìí pé kí wọ́n ti ń pè ayélujára wà káàkiri kó pọ́ sórí Google kó béèrè ọdún mélòó ni Ilé Ifẹ̀ ti wà in existence kó wá wo àwọn ìlú àwọn kan tí ń ṣẹ̀mí Ilé Ifẹ̀ before existence Odùduwà bọ̀tẹ́ni tó mú ọ̀làjú wá ẹni tó sọ ìlú di gbígbòrò ẹni tó jẹ́ ká mọ̀ wípé àjọṣepọ̀ kan wà láàrin àwa àtolódùmarè òun ni Odùduwà. Before Odùduwà kò sẹ́ni kankan tó dé nǹkan tó ń pè ní adé. N ta lè sọ pé àmì ni nígbà náà òun ni ṣẹ̀ṣẹ̀ fún. Ọbàtálá nìkan ló dẹ̀ ni lórí nígbà tí adé àrè jẹ́ bàbá ẹ̀. Nígbà tádé àrè dé adé àrè ìmí tó wà nínú adé àrè ó wá ní ìfìdímúlẹ̀ ju tá à ń pè ní ṣẹ̀ṣẹ̀ fún yìí lọ. Ṣé gbà pé adé àrè tó ní ń gbé sórí ẹ̀ odidi èèyàn bíi tiwa yìí ni ó dẹ̀ ń gbé Ilé Ifẹ̀ wọ́n rí ilé tiẹ̀ ń Ilé Ifẹ̀ ó ń ṣẹ̀mí Ilé Ifẹ̀ ó ń jẹ bá ṣe ń jẹ yìí ó ń mu bá ṣe ń mu yìí. Abo ni àbákọ. Akọni o ó lábo ó wá lákọ tiẹ̀ akọ yẹn níyàwó ẹ àbí abo yẹn níyàwó. Ṣé mọ̀ wípé gbogbo ìlẹ̀kẹ̀ tó máa wà lọ́rùn àwọn ọba yẹn di olétì táwọn èèyàn kan máa ń mọ̀ ní pé wọ́n á ní ìyún jẹ́ bàbá ọ̀bọ̀kún jẹ́ ìyá wọn ṣẹ̀gí jẹ́ ìyálóde. So àwọn tó ń bèrè pé ẹ̀rí yìí sí kí kan ní wọn wá bọ́ta kọ́ sọ fún mi pé existent adé báyìí ti wà èèyàn báyìí ti dádé before Odùduwà kò sí. Ilé Ifẹ̀ ilẹ̀ tó fẹ̀ tí kò lópin Ọọ̀ni tá à ń sọ yìí ọ̀ṣọ́kọ èèyàn ṣọ́kọ àlùjọ̀nú ṣé mọ̀ pé ìyàwó kan wà nínú ààfin bẹ̀ yẹn tó ti bá láti ìgbà yóò Odùduwà ló ti ń lò gbàbọ̀ títí dì sí Ọọ̀ni tó bá jẹ ló gbọ́dọ̀ ṣọ́kọ ẹ̀. Bẹ́ẹ̀ ni tó máa wà tóun náà ń jáde tó wá ń gbowó oúnjẹ tó ń dáná oúnjẹ fọ́ni ẹ lọ bèrè wò. Àwọn tó ń bèrè pé ká mú proof jáde tá bá sọ pé àsìkò tá bá kàn sọ pé torí pé à ń bo àwọn nǹkan kan tí àwọn kan bá sọ pé kò sí nǹkan táwọn ò mọ̀ tàbá bẹ̀rẹ̀ sí ní ṣe rí
tí a bá pe ìdá ní ẹrú inú àbàjẹ́. Ìdí nìyẹn tí mo sọ pé ẹ ti mọ̀ pé kò sí interview kankan tá a máa ṣe, kò sí interview kankan tá a máa ṣe tó fi jẹ́ wípé ní a máa kọ́kọ́ ń gba àṣẹ lẹ́nu àwọn àgbààgbà kó tó rí pé a bọ́ sórí interview yẹn. Ṣe rí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àsán torí pé à ń ṣọ̀tẹ̀ nìkan, torí pé ta bá sọ ìsọkúsọ ìtàn sílẹ̀ fún àwọn ọmọ wa, tó bá di lọ́jọ́ ọ̀la àlejò kan akọ̀dé á fi nǹkan tí ò tó nǹkan á fi gbé wọn lọ. Ṣé mọ̀ pé ìlú kan wà ní Republic of Benin tó ń pè ní Ooni, tí ọba kan jẹ́ ń bẹ̀ tó ń pè ní Gézò, àwọn ará òun yẹn torí pé wọn ò mọ orúkọ ọba yẹn dáadáa, Adébíyèṣù Ilé Ifẹ̀ ló ti ṣí lọ sí Ooni. Àwọn tó ta ẹrú jù nìyẹn, ẹrú ló tà láti ilé, ẹrú ló ń fẹ́ máa tà nílé Ifẹ̀ tó fi ṣí. So àwọn èèyàn sì ta bá fẹ́ sọ pé òkè ilẹ̀ Odùduwà is beyond ilẹ̀ káàárọ̀ òjíire ibi tá a gbé wà yìí, ó tún wà láwọn ibì kan, àwọn èèyàn kan àwọn ará sọ fún wa pé nínú ti pé ẹlòmíì tí ò jáde kúrò lábẹ́ ìyá ẹ̀, ẹlòmíì tí ò kọjá àdúgbò ibi tán bí sí, afẹ́ máa sọ pé òun ríran, ẹni tó bí sí Kòdú a máa sọ pé òun ríran kọjá Èbúté Mẹ́ta, nígbà tí gbogbo ìran rírí ẹ̀ kò kọjá Àgíríkì, kò kọjá Ọ̀tà Ọ̀nà, kò kọjá Ògìjó. Tó bá ń sọ̀rọ̀ Ṣàgámù a máa sọ pé òun mọ̀ tán Ṣàgámù. Now ìsọkúsọ táwọn èèyàn máa ń sọ lórí ayélujára tó jẹ́ pé irọ́ funfun ni, tó jẹ́ pé n tó dá gbogbo ẹ̀ lẹ̀ òun ni ọ̀rọ̀ ẹ̀sìn tó dẹ̀ dá gbogbo ẹ̀ lẹ̀ rèé, a gbìyànjú láti lè ṣe àtúnṣe àbí àtúntò ẹ̀. Nígbà tí wọ́n fi tí Ọọ̀ni fẹ́ fìyàn jẹ, Ọọ̀ni fi ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ Oòduà ló fi jẹ, kìí ṣe Aláàfin ló kọ́kọ́ fìyàn joyè. Ẹ rí pé kábíyèsí Aláàfin wá pa àṣẹ kan lọ́dún tó kọjá nígbà tó joyè yẹn tán, wọ́n ní wọ́n fún wọn ní 78 hours tàbí 72 hours. Ṣé 72 hours yẹn ṣé oríṣẹ́ ṣe títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí? Now lẹ́yìn ìgbà yẹn kó tó di wípé wọ́n fi yèyé aṣáájú ilẹ̀ Oòduà tí wọ́n fi jẹ yìí, bàbá wọn Ọ̀nìrìṣà lọ sí villa, wọ́n lọ ra aṣáájú tó jẹ́ president Nàìjíríà ń sìn. Lẹ́yìn ìgbà tán sọ̀rọ̀ tán, àwọn òkè àwọn fẹ́ ṣe ayẹyẹ ọdún 10 lórí ìtẹ́. Aṣáájú ti jẹ aṣáájú of Lagos lẹ́yìn ìgbà tán wà ní gọ́vnà, ìyàwó wọn ni yèyé aṣáájú of Lagos. Now wọ́n wá ní òkè tá a bá sọ pé ká fi yàn joyè sí ẹni tí jẹ oyè báyìí, àwa upgrade ẹ̀ sí ipò kíní. Ìgbà tá a bẹ̀rẹ̀ sí ń ṣètò, a rí pé ìyàwó yín la fẹ́ fi jẹ yèyé Oòduà, aṣáájú Oòduà. Fine, wọ́n dẹ̀ sọ́tọ́ before oyè yẹn kó tó nìkan wá jẹ oyè yẹn, ẹ rí pé first lady Nàìjíríà Senator Olúrẹ̀mí Tinubu wọ́n wá sí Ilé Ifẹ̀ fún proper screening, kì í ṣe pé wọ́n kàn wá jẹ oyè yẹn. Àwọn ààtò ìṣọ̀ṣìṣọ́ra tó yẹ kán ṣe fún wọn, wọ́n ṣe fún wọn. Tẹ́ bá dẹ̀ wo yèyé aṣáájú, ọmọ Ìjẹ̀bú Òde ni wọ́n, ọmọ Kúṣebíàlà ni wọ́n ń Jẹ̀bú Òde. Ẹ rí i pé òye yẹn ń sìn ó tún padà, kì í ṣe Rẹ́mọ, Ìjẹ̀bú tó bọ́ sí. Nígbà tó fi wá ṣe screen yẹn, kì í ṣe oṣù kẹta náṣẹ̀ wá fi wọ́n jẹ oyè o. Preparation committee ọdún 10 bàbá wọn Ọ̀nìrìṣà sì ń lọ lọ́wọ́ o, kó tó rí pé ọ̀rọ̀ oyè jíjẹ wá wáyé. 78 hours or 72 hours ìgbà yẹn tí ò ṣiṣẹ́ ni wọ́n fi wá kúkú sọ pé òkè àwọn náà fẹ́ fi ọkàn lọ́mọ Yorùbá. Tàbá dẹ̀ mú nǹkan tó ń pè ní ilẹ̀ Yorùbá yìí, kì í ṣe gbogbo àwa tá a jókòó yìí ní Yorùbá o. Jurisdiction Yorùbá ò kọjá 6 tọ́yọ̀ ń ṣàkóso lé lórí. Jurisdiction Yorùbá tọ́yọ̀ bá sọ pé àwọn ní Yorùbá, wọn ò parọ́ o. Torí pé ẹni tó fọ́ọ̀mù nǹkan, ẹni tó found nǹkan, òun lálákòóso nǹkan yẹn o. Found Yorùbá tí wọ́n found Yorùbá, jurisdiction 6 péré ni wọ́n. Àwọn tó ń bèèrè ẹ̀rí tí wọ́n bá fẹ́ ka tẹ́ẹ̀rí jáde, àgbẹ̀rí jáde tiwọn. Amalgamation tí wọ́n padà wá ṣe tó fi jẹ́ pé gbogbo agbára padà sí Ilé Ifẹ̀ wọn, gbókè ibi tó jẹ́ orírun ni. Ẹgbẹ́ ń béèrè kan lọ́wọ́ yín tí Charles
king ọba Gẹ̀ẹ́sì tó bá wọ Nàìjíríà lẹ́ni ẹjọ́ ibo ló máa lọ. Nígbà tí bàbá wa Adérẹ̀mí tí wọ́n lọ sí London tí wọ́n ń lọ ọlọ́wọ́ ìgbà náà àti gbogbo àwọn tó jọ lọ tí wọ́n lọ bu ọwọ́ lu ìwé àdéhùn àlàáfíà ní ilẹ̀ adúláwọ̀, ta ló ṣáájú wọn lọ? Ṣé kìí ṣe ọba Adérẹ̀mí ni? Ṣé rí ta bá ń parọ́, ṣe rẹ́ni tó bá ń parọ́ gbogbo nǹkan ló máa wá láti máa fi dáàbò bo irọ́ yẹn. Ibi tó bá dẹ̀ ti ń wá ibi tóun ti fẹ́ dáàbò bo irọ́ yẹn á máa tún máa ṣàṣìṣe lọ ni o, torí pé máa wá irọ́ míì láti fi ṣààbò lórí irọ́ tó bá pa ni. Oye yín, so gbogbo àwọn nǹkan yẹn èmi ọ̀hún táwa ń sọ yìí à ń sọ nítorí àwọn ọmọ tó ń bọ̀ lọ́la, torí pé ṣẹ́rí tẹ̀ bá sòótọ́ fún ọmọ yín àjòjì kan á kàn dé á wá fi tí ò tó nǹkan á fi lé ọmọ yẹn kúrò lójú ọ̀nà òótọ́ títí ẹ̀. Now bàbá wọn ò ní wá dìde kúrò ń bẹ̀, wọ́n lọ sí ṣẹ́mọ̀ wípé Ashanti Ene tó jẹ́ olórí ọba gbogbo Ghana descendant Odùduwà ni. Wọ́n invite bàbá wọn onírìṣà Ọọ̀ni Babátúndé Akàndé Ògúnwùsì Ọ̀jájá forí fìdí ọ̀tẹ̀ jálẹ̀ kábíyèsí. Wọ́n ní kí bàbá máa bọ̀, bàbá dẹ̀ lọ àti president Ghana o àti gbogbo ọba tó wà ní Ghana náà lọ pàdé ẹ̀yìn airport. Carnival tuntun, traditional carnival tuntun ló ṣẹlẹ̀ ní Ghana. Gbogbo ohun tá à ń sọ yìí láàrin ọdún tó kọjá ni o. Ọdún ọlọ́jọ́ tí wọ́n ṣe kọjá Ashanti Ene kó gbogbo àwọn ọba Ghana sòdí wá sí Ilé Ifẹ̀ ni. Kí là ń sọ? Ta bá ń sọ pé èèyàn fi èèyàn joyè ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti mínísítà orílẹ̀-èdè, ṣé kò jura wọn lọ? Pàṣẹ ẹ̀bẹ̀ kò ṣeé ṣe rí olótùú, ṣe rí ẹ má jẹ́ kẹ́ kún fún irọ́. Gbogbo ọ̀tẹ̀ tá à ń sọ yìí, gbogbo àwọn tó ń jáde tó ń gbà míì, mo wo kọ́mẹ̀ntì àwọn kan lórí ètò kan tí mo ṣe náà tó péjọ, àwọn tó jẹ́ àgbààgbà tán di òpó Ọ̀yọ́ mú, àwa àti wọ́n ti jọ sọ̀rọ̀ àsọyé wà. Àwọn ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ilé kan ò ní da ẹ má bọ ọmọ àlè ń bẹ̀. Àwọn kan á ní kí náà ti ń pè wọ́n bú yẹ wọ́n bú bàbá ẹ, ọlọ́jọ́ ọkú ẹ ò tí ì pé ọjọ́ ọkú yẹn pé èèyàn yẹ ni wọ́n gbá yẹ ẹ létí ó wá ní kẹ́ni ẹ má foró kó má fò odidi ológbò rúbọ ó sọ fún kó lọ wá ẹ̀dọ̀ áyán àbí tèrà kó wá fi tẹ́lẹ̀ ẹ bọ. ẹ̀jẹ̀ ni yóò bàyà rẹ̀ tó ní kò ní bàyà ẹnìkankan. Torí kò ní tí kò ní lọ́wọ́ ni. kò ní bàyà ẹnìkankan ló gbọ́. Ẹ jọ tá bá ní pé ká tó láàrin going to 6,000 years sísìn ẹ wá gbé ìtàn gbogbo ilẹ̀ Yorùbá kalẹ̀, ẹ lọ yẹ ìtàn wo ló ti ṣe Àjàká kúrò lórí ìtẹ́ Ààfin Ọ̀yọ́. Ṣebí Òwu ni àbí Òwu kọ́ ló ń gba ìṣàkọ́lẹ̀ lọ́wọ́ Ọ̀yọ́? Ó ìṣàkọ́lẹ̀ táwọn yẹn gbà kì í ṣe àfipágbà ni. Ọ̀rọ̀ òjẹ ṣe rí ọ̀rọ̀ òye jíjẹ nílẹ̀ Yorùbá, gbogbo oyè tí Ọọ̀ni bá fi hàn jẹ nílẹ̀ Yorùbá léni ìlànà àtẹ̀tọ́ ni, torí pé àrólé àtẹni tó ń rólé tá bá sọ pé orí ìtẹ́ Odùduwà Aláké sọ lójú everybody now. Bí Ìbíní ṣe sọ pé ìgbéraga àwọn pọ̀ tó tí Ìbíní jẹ́ pé kò sẹ́ni tó lè sọ̀rọ̀ Ìbíní, Ìbíní confess ọba Ìbíní sọ̀nà àgbà tó ní fẹ́ dìde pé ó ní rárá èèwọ̀ ni. Great grandfather ló pe Ọọ̀ni o, kò sọ pé bàbá, ó ní great grandfather. Ó ní so ẹ̀kọ́ wa dìde dúró sọ̀rọ̀, ó gbé máìkì lọ bá Ọọ̀ni níbi tó jókòó sí ni, fídíò ẹ̀ wà lọ́wọ́ wa. Ọmọ bá ká tó máa lọ nígbà tẹ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ẹni pé bàbá wa Ọọ̀ni Ifẹ̀ kábíyèsí bàbá ẹni pé very soon wọ́n máa pé ọdún mẹ́wàá. Wọ́n ti ṣe ọdún mẹ́wàá kọjá. Lórí ìtẹ́ wọ́n ti ṣe ọdún mẹ́wàá kọjá. Ẹ wá ní bàbá wa aláìlúwà ọba Alaafin Ọ̀yọ́ ẹni pé kò tí wíwà lórí ìtẹ́ wọn kò tí ì pé ọdún 5. Kò ì pé ọdún kan. So ẹ wá ń sọ pé ẹni tó lẹ́tọ̀ọ́ láti fìyàn joyè bí Olúbàbá wa Ọọ̀ni Ifẹ̀ wọ́n ti pé ọdún 10. Ẹ sọ ẹ̀yìn náà kan wípé àwọn tó wọ́n ti rí àwọn kan àwọn tó ń bá wọn ṣèjọba
tó jẹ́ pé ẹni ó lẹ́tọ̀ọ́ tó ti dá sí tó ti kọ́ ẹ̀hẹ́ tó ti ní ìdàgbàsókè ṣé ká wá sọ pé báyìí. bàbá wa Aláàfin Ọ̀yọ́ ṣé ká sọ pé torí pé wọn ò tí ì pẹ́ lórí àpèrè yẹn wọn ò tí ì lẹ́tọ̀ọ́ láti máa fa àwọn èèyàn joyè ni. ṣe rí fífi èèyàn joyè lórí ìtẹ́ ọba yálà tó bá ti pé ọdún kan lórí ìtẹ́ ọba ó wá fẹ́ ṣe kí náà ti ń pè tí wọ́n fẹ́ ṣe anniversary pé mo pé ọdún kan gbogbo aláwà lẹ́kọ̀ọ́ ń bí kábíyèsí oníbẹ̀kùn brother mi jàfọ́ authority ọba Sulaiman Aṣáde ṣínà ọmọ afẹ́já yẹn já kábíyèsí nígbà tó máa ṣe ọdún kan wọ́n fi àwọn èèyàn joyè gbogbo àwọn tó fi joyè ńgbà yẹn làwọn baálẹ̀ gbogbo ibi àyè tí baálẹ̀ wà wọ́n tún oyè wọ́n tún wọn wú lóyè àwọn tí ò sí baálẹ̀ wọ́n yan ó wà ńlẹ̀ nígbà tó máa tún ṣe ọdún márùn-ún sí wọ́n tún ṣe kí ni wọ́n tún fi àwọn aráàta tó jẹ́ pé àwọn honorary title holders wọ́n ṣe ń fìyàn joyè yẹn ẹ lè fẹ́ máàkì ọdún méjì kẹmọ́lóyè kan àbí méjì tó máa jẹ́ honorary irú ààfin tí wàá ń sìn nígbà tí bàbá máa ṣe 10 tó máa ṣe 5 years Alhaji Eleganza Ọkọya wọ́n mú wọn Àjìnà Òjò mú láṣẹ ni so mi ìrẹ̀rù kan lè dárúkọ ọba tó lọ́lá jù tó nípò jù tó lágbára jù nílùú Èkó lẹ́ni kan má dárúkọ ọbẹ̀ so now ẹ rí i pé before ọdún mẹ́wàá Ọọ̀ni ò fi bẹ́ẹ̀ fẹ́ ẹnikẹ́ni joyè ẹ̀ẹ́dẹ̀ gbọ́n ariwo oyè kankan lẹ́yìn ìgbà tí màmá Tóyìn Kọ́ládé now bàbá wa Akeem Ọ̀wádé Aláàfin tìlú Ọ̀yọ́ Ẹlẹ́wẹ̀ẹ́tù wọn ìpè ọdún kan lórí ìtẹ́ náà ó ṣe wá jẹ́ pé ìgbà tó Ọọ̀ni fihàn jẹ́ ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ Oòduà náà wá dìde náà tún lọ mú ṣe iná sọ pé nǹkan dà àwọn oyè dáàdì sí èmo oyè wọ́n lè fihàn joyè o but not pé kéèyàn wá repeat nǹkan tẹ́nìkan ṣe no kò ṣe kò wọ́n nílò àti sọ fún wa náà nísìnyí tí bàbá bá fihàn jẹ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Oòduà tó fẹ́ jẹ́ ńsìn ṣé máa tún wá dìde àwọn náà máa lọ mú oyè Ààrẹ Ọ̀nà Kakanfò mi lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò tó wà lórúgbà mi n tó wà ńlẹ̀ yìí ìwọ ń sin àbúrò ló jẹ́ sí mi olótú ká wá sọ pé nísìnyí kí n wá dìde kí n wá sọ pé amú igbákejì ààrẹ ìṣọ̀kan Yorùbá kí wọn náà wá dìde torí pé gbogbo àjọ bẹ̀rẹ̀ kí ní ìrìn àjò yìí ni tá bá sọ̀rọ̀ oníròyìn gbogbo àjọ bẹ̀rẹ̀ ni kó wá dìde ń sìn kó wá ní àtorí pé àti mọ lágbájá àti ń bá tàmẹ̀dù sọ̀rọ̀ ókè kí la lè ṣe náà ẹ ṣe bí èmi ní igbákejì ààrẹ ìṣọ̀kan Yorùbá èmi náà wá lọ mú kinní kan igbákẹta ìṣọ̀kan ààrẹ ìṣọ̀kan so kò bí ìgbà tá à ń jàjà àgbà nìyẹn náà gbogbo àwọn yẹn kò nítumọ̀ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni wípé lẹ́yìn ìgbà tí bàbá wa Akeem Abímbọ́lá Ọ̀wádé tí wọ́n ti gorí tẹ̀ kí ni ètò ìdàgbàsókè wo náà ṣe láàfin Ọ̀yọ́. wọ́n ti kọ́ ààfin tuntun. ààfin tuntun kọ́ nìyẹn wọ́n ti kọ́ ààfin o ibi tán kọ́ òun ni ibi tán pè nílé Odùduwà àbílẹ̀ Ṣàngó àbí kíná ibi tán kọ́ sí ààfin yẹn. now ìyẹn kọ́ nìkan tá à ń sọ the main ààfin gangan ìjọ wo ni kábíyèsí fúnra ẹ̀ ti sun ààfin láti gbà tán ti jọba ilé wọn tán kọ́ tó jẹ́ personal house wọn náà ti ń ṣàkóso. wọ́n lè máa sunbẹ̀ káwọn ìmáàmù. no káwa tó sọ̀rọ̀ àmọ́ ti ń ṣèwádìí èèyàn kan jáde èèyàn kan ò jáde o ṣe rí n tó bá hun ẹni ṣe mọ̀ pé ngbà míì tọ́lọ́gbọ́n bá ń sọ̀rọ̀ òmùgọ̀ oníṣàláì má tó bá sí ilé alóhùn da lérú ni. ọba tó bá fi jẹ tí àṣẹ bá máa múlẹ̀ ẹ rí i pé ẹ jẹ́ kí n tún padà sórí Oníbẹ̀kùn nígbà tó jẹ tán ó padà sórí irun gbogbo ìṣẹ̀ṣe tán bá fẹ́ ṣe pátápátá orí irun ló máa padà sí ẹyọ tá a ṣe kọjá yìí ṣe mọ̀ pé inú gàdún gànràn kábíyèsí ọba Rilwan Aremu Oṣọláńlé olówó Èkó kábíyèsí sà bàbá ẹ pẹ́ láṣẹ o kò tí ì yá ara ilé ni wọ́n máa fi ṣolókun ẹ túbọ̀ máa pẹ́ nígbà lẹ́ máa ṣe sí àfọ̀n yìí máa pẹ́ kó tó wọ̀ ó máa gbó kó tó wọ̀ ó dìde kíṣẹ́ yọ̀sán alẹ́ máa lẹ́ kó dìde ó tó fò. now nígbà tí wọ́n fẹ́ fi àwọn olóyè tán jẹ kọjá yìí Elétò of Lagos àwọn oyè tí ò sí ń bẹ́ẹ̀ ẹ rí i pé kò ń ṣe inú ìgà tuntun yẹn náà jókòó sí ibi tí àṣẹ ìlú Èkó wà and láti ìgbà tí wọ́n ti jẹ oyè àfìgbà tó fẹ́ mú wọn wọ pèbí náà jókòó síbẹ̀ yẹn o ẹlẹ́ẹ̀kejì tó dẹ̀ máa jókòó síbẹ̀ lélẹ̀ ìyẹn túmọ̀ sí pé wọ́n fẹ́ ní àjọsọ pẹ̀lú àwọn alálẹ̀ ok oyè tán fi àwọn kan jẹ bóyá èèyàn jẹ ọ̀kan lọ́mọ Yorùbá
èèyàn jẹ́ ọ̀kan lọ́mọ Odùduwà ibo náà jókòó sí tán ti fi wọ́n jẹ oyè yẹn òró máa ń pè ní òrò kì í dín a lè sọ pé èèyàn kan èmi sì nígbà tí bàbá táwa ti wà lọ́mọ ọwọ́ náà ti fà wá yílẹ̀ I become a Lisa when I was exactly 11 years old nísìnyí mo lọ pé 60 years ẹni tó ti jẹ Lisa láti ọmọ ọdún 11 tó dẹ̀ ń lọ pé 60 years old ẹjọ́ ẹ wá yọ ọdún 11 mi yẹn kúrò tó bá ń sọ̀rọ̀ ṣẹ̀ṣe tá a bá tiẹ̀ mọ̀ kankan àmọ́ díẹ̀ ń bẹ̀kẹ́. Kò sí nǹkan kan tá a máa ṣe ṣe rí ntẹ́mi gbé dání ṣe rí àrẹ̀mọ ṣe rí nǹkan tó wà lẹ́yìn kò sí nǹkan kan tá a fẹ́ fi ṣe náà àfi tá a bá kàn parọ́ fúnra tá a bá dẹ̀ parọ́ yẹn títí irọ́ yẹn ò níbi tó máa gbé wa dé ó máa padà rọ́ wa sígbó ni nígbà tí kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé máa jẹ ọba Ọọ̀ni gba invitation for the first time nílẹ̀ Yorùbá Ọọ̀ni ò lè kó àwọn abẹsẹ̀ gun orí stage for the first time bá a ṣe ń sọ pé Kwara ní ààfin Emir Ìlọrin bó ṣe kí náà ti ń pè tó gbogbo wọn gbà kí gbogbo ẹni tọ́ra jẹ tẹ̀lé wọlé ni mo fẹ́ kẹ̀dí ẹ̀mú bàbá yẹn dìde láti Ilé Ifẹ̀ náà ó wá síbi ìjòyè ó wá síbi tó ti ń fi Aláàfin jẹ nígbà tí bàbá yẹn tí Ọọ̀ni máa ṣe tó máa ṣe 10 years anniversary kí ló dé t'Aláàfin ò lọ. bí àwọn pè wọn. wọn ò pé kí ni so nígbà tí wọ́n tún máa tí wọ́n ṣe ìpàdé àwọn lọ́balọ́ba tó ṣe lẹ́kọ̀ọ́ ṣe fẹ́ gbọ́ nǹkan táwọn ọmọ Ọ̀yọ́ kan jù sórí fọ́nrán wọ́n ní Aláàfin Adéyẹmí àná ti sọ pé Aláàfin kankan ò ní attend meeting yẹn because Sultan Sokoto àti Ọọ̀ni náà fẹ́ máa fi máa jẹ ìgàba lórí àwọn ọba tó kù ni so tá bá wo gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn ò ní ìdá ti sọ fún wa wípé ntí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tó wà ń bẹ̀ ń sin ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé ẹlẹ́wọ̀ ẹ̀tù kábíyèsí mọ tí ntọ́ bá ń lẹ̀ ọ̀tẹ̀ tó yẹ káwọn paná làwọn kan tún bá wọn rú òkè ṣèbó wọ́n ní Ọọ̀ni fún rẹ̀ ló sọ wípé àyà Aláàfin sílẹ̀ ń bẹ̀ wọ́n ti wí o allegedly o pé ok o kàn lọ fún Aláàfin ní lẹ́tà kó gbọ́dọ̀ attend meeting yẹn Aláàfin tẹ̀ lọ́bẹ̀ ṣe báyé èèyàn lèèyàn máa jókòó sí àwọn tí wọ́n ní ààyè tó wà lókè wọ́n ti forúkọ wọn síbẹ̀ ṣé kán lọ yọ orúkọ àwọn kan kúrò ní ṣùgbọ́n àwọn kan lọ́yọ̀ọ́ wọ́n kó sábẹ́ kínní ẹ wọ́n tún bẹ̀ sí ru pé wọ́n kí àwọn ò mọ nǹkan tó yí kábíyèsí Aláàfin ẹlẹ́wọ̀ ẹ̀tù kí ló lọ ṣe ń bẹ̀ of course not ẹni tó bá sọ èèyàn kan kì í dáàdù ṣe tí wàhálà bá dé bá ọba kan sí tó ò bá bá àwọn ọba tó kù ṣe wọ́n máa sọ pé àwọn ò ríyàn rí wàhálà yẹn so olótú ń tèmi rí sọ sí kí bàbá wa Akeem ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé ẹlẹ́wọ̀ ẹ̀tù kọ́ lọ ṣe àtúntò láàrin àwọn àtàwọn ọba ilẹ̀ Yorùbá tán bá wọ́n á lè ní smooth ground wọ́n tí wọ́n gbá gbálẹ̀ ni wọ́n tí wọ́n gbá àwo lọ́la n tó yẹ kán fi mójútó ìdàgbàsókè ìlú Ọ̀yọ́ wọn ò ní mójútó wọn á kàn rí pé títí tí àkókò fi lọ tán pátápátá ìgbà tó bá máa bojú wẹ̀yìn àti wá correct nǹkan tó yẹ kán túnṣe kò ní ṣe mọ́ lásìkò yẹn o àbọ̀ tèmi ni pé kán ṣe àtúnṣe tó pé kán dẹ̀ mójútó ìdàgbàsókè ìlú Ọ̀yọ́ ẹ lọ wọnú ààfin yẹn bó ṣe rí náà torí kí la ṣe máa mọ́ làjú fi jọba torí kí ìlú rẹ̀ gbèrú òun la ṣe máa mọ́ làjú fi jọba kán lọ. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a wá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ọ̀kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.